mo tún kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní ìkànnì Jígí Alára tẹ́ máa ń bá mi gbọ́ lóòrèkóòrè. Lónìí tó jẹ́ ọjọ́ keje nínú oṣù Ramalana, oṣù Ramadan tí a wà nínú ẹ̀ yìí. Ohun tí àáfàá mi ò mọ̀ bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni ṣíṣí ẹnu lásìkò ìṣínú. Orúkọ àáfàá mi táìmọ̀ gbóhùn wọn lórí afẹ́fẹ́ ní ìsín ni Imam Oyètúndé Muideen. Ẹ máa bá wa ká lọ. ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah alladhi ja'ala shahr ramadana sayyidan lil ashhuri wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Adúpẹ́ fún Ọlọ́run ọba àlekíọlá, ọba tí ó ṣe oṣù alápọ̀nlé ní oṣù kan tó jẹ́ pé mọ́ni gbàgbé ni nínú oṣù, àti mùsùlùmí àtẹ̀ntí ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni wọ́n mọ pàtàkì oṣù ọ̀hún púpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, lakum dinukum waliyadin. Ẹni tó jẹ́ mùsùlùmí ó mọ̀ pé àwẹ̀ ń bẹ ń ta, ẹni tí ẹ̀ṣẹ̀ mùsùlùmí ó mọ̀ pé àwẹ̀ ń bẹ ń ta. Kódà pàtàkì jùlọ nípa tọ́pìkì tá a fẹ́ sọ̀rọ̀ lè lórí, ìyẹn ní orin Ramadan keje yìí, ẹ̀yin náà rí wípé àyàfi ká pè fún ìfẹ́, bẹ́ẹ̀ ni àfi ká pè fún ìfẹ́. Kódà tọ́pìkì ọ̀hún yóò ju wa níwèé pé bóò la ṣe fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí fi ó tún fi jọba sí láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti gbogbo ẹlẹ́sìn yòókù káàkiri àgbáyé. A fẹ́ sọ nípa fadailul iftar, importance tí ń bẹ nínú iftar nínú Ramadan. Ìta tún lè pè ní àwọn nǹkan tó farasin síbi iftar tẹ́nì kọ̀ọ̀kan náà ó sì rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀. Àwọn kan mo fẹ́ kọ́ ẹjẹ́ jákọ́ lọ gbàǹ kankan gbọ́ pé kìí ṣàwa nìkan lákọ̀ọ́kọ́ mọ́ túnú táàkọ́ mọ́ sínú, tó yẹ pé sunanul ladhina qablana sunanun lana. Gbogbo tó bá di ṣẹlẹ̀ lọ sáwọn ànábì kan yóò tún máa jẹ́ ohun táwa náà ó máa lò láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bóyá kìí ṣàwọn alákọ̀ọ́kọ́ gbààwẹ̀, kìí ṣàwọn àníjọ́ táwọn kọ́kọ́ kírun, kìí ṣàwọn àníjọ́ táwọn kọ́kọ́ fẹ́ yàwó. Mo fi yẹn kí ẹni tó jẹ́ ọ̀gá wa Adé ọmọ Adé, bàbá alálùbáríkà, alámọ̀rí yóò ní bàjẹ́ ń gbà kọ̀ọ̀kan. Ọ̀nà fún aláǹfààní àti máa bá yín sọ̀rọ̀ Ọlọ́run ọba àlékiọlá báyìí. Jàmá, àwọn nìkan kọ́ láwọn kọ́ gbààwẹ̀, àwọn ànábì Ọlọ́run náà gbààwẹ̀ lọ. Ànábì Dáúdà alayhi salatu wassalam kana yasumu yawman wa yaftiru yawman. Ànábì Dáúdà ó gbààwẹ̀ lọ́jọ́ kan, yóò túnu ní ọjọ́ kejì. Ó túmọ̀ sí wípé àwọn èèyàn ti ń túnu tipẹ́. Àmọ́ oore wo ní ń bẹ níbi ìtúnu? Àdípá àwọn ìdájọ́ ẹ̀sìn wo ló farasin síbi ìtúnu? Ṣé kìrìsìtẹ́nì lè gbé ìtúnu fún yàn téyàn ó sì jẹ? Ṣé yóò ní ládàá bí ò ní ládàá? Torí pé lórílẹ̀‐èdè yìí a ní láti pe àwọn sákìyèsí tó ń dá tó nítumọ̀. Ìjẹ̀sìn kọ́ ló kàn wá kàn pa jùlọ mọ́ ń fi àkókò Ramadan àtúnfi rọ̀ wá. Ẹjẹ́ àjọṣọ̀kan, orílẹ̀‐èdè yìí èso orílẹ̀‐èdè pé ẹ̀sìn kan gbogbo wa lájọ ní, àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí lájọ máa ṣe pọ̀. Gbogbo ẹ̀ńtọ́ ẹ bá rí tó fẹ́ máa jàjẹ́ ẹ̀sìn kìí ṣe mùsùlùmí gidi. Ìyẹn info mẹ́sẹ̀jì kanu lọ́tọ̀. Iftar ọlá tí ń bẹ nínú kéèyàn sínú, ọlá kan ni tó jẹ́ wípé kò sí ọlá kan tó tó nínú oúnjẹ téèyàn ń jẹ. Torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì jẹ́ ká mọ̀ nínú àdísì rẹ̀, nínú àdísì Amiru gbà wá, ànábì ní
sallallahu alayhi wa sallama anabi tani kọ̀ọ̀kan nù yín bá fẹ́ sínú falyaftar ala tamar anabi ní kó fi date kó fi sínú kó fi date kó fi sínú kí ni wọ́n pè ní date òun náà ni dàbídùn anabi ní fa in lam tajid falyaftar ala al-ma' tí ò bá wá rí date kó fi omi kó fi sínú. Kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú méjèèjì yẹn à ń bọ̀ wá síbẹ̀. Ànábì torí pé méjèèjì yìí òun ló dá aládìí fi sínú ẹsẹ̀ lẹ́ẹ̀kínní. Nínú ọlá tí ń bẹ nínú ìsínú òun lélẹ́yìí wà. Tá a ti padà sọ̀rọ̀ pé tá a bá ń fi dàbídùn sínú kí ló fẹ́ ṣe nínú ayé wa? Kí ló mi fẹ́ ṣe fún aláwẹ̀ tọ́bi ní ká fi sínú? Ẹ parí sọ̀rọ̀ ń pa rẹ̀ náà lọ́jọ́ sí ó yìí tún súnmọ́ pé jẹ́ pé lọ́dún yìí náà a tún sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ bá ń bá wa lọ nínú lẹ́kṣọ̀ wa a tún sọ̀rọ̀ nípa ẹ̀ náà lọ́dún yìí lágbára Ọlọ́run ọba àlékè ọlá. àkọ́kọ́ nínú ọlá tí ń bẹ benefit tí ń bẹ fún ìsinu ó ní wípé mùsùlùmí ó láǹfààní àti gbalá látara mùsùlùmí mi gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi jẹ́ ká mọ̀ wípé ẹni yóò wù man fattara sa'iman kana lahu mislu ajri ghayrihi. Ànábì ní ẹni tó bá sí aláwẹ̀ lẹ́nu yóò máa gba kana lahu mislu ajrihi yóò máa gba ládàá tí aláwẹ̀ yẹn déédéé ládàá tẹ́ni yẹn gbà kó gbààwẹ̀ òun ló ní ó máa gbà. ẹ kọ́ wo oore tó kọ́ ń bẹ́ ń bi pé ká kọ́ sí aláwẹ̀ lẹ́nu àdìsọ́ká gangan sínú o ìsinu lọ́tọ̀ gangan báràkà àlùbáríkà ni torí pé ìmọ̀ jẹ́ kí ìfẹ́ yusabibuli mawaddata banal muslimina ìmọ̀ pè fún ìfẹ́ láàrin mùsùlùmí Ànábì ní kulu jami'an wala tatafarraqu ẹ jẹun papọ̀ ẹ má pín yà kò síbi kan tá a ti mọ congregation yẹn jàmá tójúgbà tá a bá fẹ́ gbààwẹ̀ lọ títí máa pé inú àwẹ̀ òun láti pàdé mọ́sálásí lágbájá ẹgbà ìdíárùlì ubì èyàn á máa fìfẹ́ hàn látara àsínú lágbájá ìwọ náà gba ọsàn yìí fi sínú táwọn dò ìwọ náà gba ọsàn yìí fi sínú ìwọ náà gba ọsàn yìí fi sínú lára bẹ́nẹ́fìtì sínú ara rẹ̀ ló wà. wà sùúrù bákan náà ní ìdùnnú sùúrù sọ́ìn ìdùnnú tí ó mọ̀ bẹ lára aláwẹ̀ nígbà tó bá fẹ́ sínú ìdùnnú kan tí ò tẹ́lẹ́gbẹ́ ni. lára bẹ́nẹ́fìtì sínú ó ní ìdùnnú tí aláwẹ̀ máa ń ní indaliftor nígbà tó bá fẹ́ sínú. lára bẹ́nẹ́fìtì sínú ó náà ní wípé wàfíìlì iftar da'watun la turaddu àdúrà kan bẹ téèyàn bá fẹ́ sínú téèyàn bá ti lè ṣe jàmá wọn à ní dádúrà ọ̀hún padà kí làdúrà ọ̀hún òun náà ní gbogbo àdúrà táláwẹ̀ bá ṣe. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní salasatu da'awati la turaddu àwọn àdúrà kan bẹ la turadduhunna wọn à ní dán padà wọn lára kọ́kọ́ wọn ní kẹ́ni Ànábì ní ad-du'a'u s-sa'imi àdúrà tí aláwẹ̀ ṣe wọn à ní dá padà lára bẹ́nẹ́fìtì sínú òun ló wà wọn sọ pé àdúrà tí aláwẹ̀ ṣe nìkan bí ẹ pé ńgbà tó bá tó fẹ́ sínú ó tún lẹ́kẹ̀ẹ́kà lára bẹ́nẹ́fìtì sínú ni àdúrà téèyàn ó ṣe kéèyàn tó yẹ kíni kéèyàn tó sínú. wọ́n ní Ànábì Muhammad sallallahu wọ́n ló wọlé ti Ammaratu al-Ansariyya lọ́jọ́ kan wọ́n ní arábìnrin wa gbé oúnjẹ fún Ànábì Muhammad sallallahu ó wá ń sọ fún Ànábì pé Ànábì èmi náà gbààwẹ̀ Ànábì wá ń sọ fún pé inna as-sa'ima tusalli alayhi al-malaikatu idha ukila indahu hatta yafragu wa rubbama qala hatta yashba'u. Ànábì ní ẹni yóò wù nínú èèyàn tí àwọn ènìyàn bá wọlé tọ̀ nínú àwẹ̀ tí wọ́n wá jẹun yó lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí pé wọ́n kọ́ ládàálẹ̀ fún pé irú látàláwẹ̀ yẹn gbà jẹ́mọ́
àwọn màláìkà Ọlọ́run ọba àlekè ọlọ́tún máa kíni wọ́n tún máa bẹ́lẹ̀ tí ó máa béèrè ìkẹ́ fún. ẹ sọ oúnjẹ wo la lè jẹ táwọn màláìkà tún máa tọrọ ìkẹ́ fún wa tó oúnjẹ ìsinu. oúnjẹ ẹjọ́ ọdún léyà gan wọn náà màláìkà tún máa ṣàdúrà fún wa lórí ẹ o ọ̀tọ̀ làdísì tó wá lórí tiẹ̀ o. oúnjẹ ìsinu nígbà bá fẹ́ sínú o ní wọn náà màláìkà wọn máa ṣàdúrà fún wa pàbẹ́ kíni a fẹ́ sínú. jama lára aláda tí ń bẹ níbi kíni níbi ká máa sínú òǹlẹ́lẹ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní after indakum sa'imun Ànábì ní ẹ máa jẹ́ káwọn aláwẹ̀ ká máa sínú lọ́dọ̀ yín o. wa akala ta'amakum al-abrar wọ́n ní bákan náà Ànábì ní ẹ máa fún àwọn èèyàn dáadáa tán jẹ́ ẹgúsìn dáadáa tán gbààwẹ̀ ẹ máa fún wọn lóúnjẹ yín o. wa sallati alaykumul malaika àwọn màláíkà ó ṣàdúrà fún yín látara pé kíni látara pé ẹ fún wọn ní kíni ẹ fún wọn ní oúnjẹ. nínú àdúrà tá a wá máa ṣe tá a bá fẹ́ sínú ó ní Allahumma inni as'aluka bi rahmatika allati wasi'ta kulla shay'in an taghfira li. ìrẹ́ Ọlọ́run mo bì ọ́ pẹ̀lú àánú rẹ tó fi fẹ́ gbogbo nǹkan tó fi fẹ́ sánmà àtilẹ̀ wá foríjì mi o wá foríjì mi o. ẹ sọ fún mi ẹni tó bá ti rá foríjì Ọlọ́run wọ́n sì lẹ́nu bá ti bẹ lọ́hùn nígbà ó bá fẹ́ sínú wọn à ní dádú ọ̀hún padà kí ló tó àforíjì Ọlọ́run kẹ́ ẹ sọ. kí ló tó àforíjì Ọlọ́run tẹ́ ẹ sọ. bákan náà tàkíkù sa'imi ajrahu aláwẹ̀ àtún máa fi ẹ̀san rẹ̀ rinlẹ̀ nígbà wọn fẹ́ sínú lára aládá tí significance ìsínú òun ló wà. pẹ̀lú kọ́ máa pẹ́ dhahabati dhamu wabtalati al-uruq wasabata al-ajru insha Allah yà abẹ́lẹ́ ohun tó bá wù. ìrẹ́ Ọlọ́run dhahabati dhamu ògbẹ́ ti lọ́wọ́ wabtalati al-uruq gbogbo ẹnu ti gbẹ wasabata al-ajru. ìrẹ́ Ọlọ́run láàdá ti pé ó ṣe tàkíkù ẹ̀san rẹ̀ torí pé la yajzi sa'imu illa Allah ẹnìkan ò lè san aláwẹ̀ lẹ́san àfọlọ́n. ẹnìkan ò lè san aláwẹ̀ lẹ́san àyàfọlọ́n. jama nínú àwọn benefit àǹfààní tó so mọ́ ládàá tá a jẹnu. jama ẹ bá wá fi támárù sínú ìgbà táwọn fi sọ pé ká fi támárù sínú tẹ́ ẹ̀ bá ti rí támárù ẹ̀ lómi á jẹ́ túmọ̀ sí pé támárù ní n tó fẹ́ ṣe nínú ara wa omi náà ní n tó fẹ́ ṣe nínú ara wa ìyẹn tí ń ṣe date fruit ó ní n tó fẹ́ ṣe nínú ara wa bẹ́ẹ̀ náà lómi náà ní n tó fẹ́ kíni tó fẹ́ ṣe nínú ara wa. kíni támárù fẹ́ ṣe nínú ara wa yatasaalu al-kasiruna limadha yatasaalu kasiruna limadha ya'udu tamaru afdal ghada'il iftar as-sa'im. wọ́n ní kí ló fà á tí Ànábì fi ọkọ̀ dákọ̀ támọ̀rù kí ló fà á táwọn fi ọkọ̀ síkẹ́ni tó fi ọkọ̀ dákọ̀ támọ̀rù. ó ní àkọ́kọ́ ni pé lí ìmùdádìlì jísímì gbè tó ọkọ̀ ó ní pé torí támọ̀rù ó máa ń fún ara ní energy date láti sọ gbogbo ọkùnrin tí ò bá ti ṣe dáadáa sórí tó bá ń jẹ date ó tún lè máa ṣe dáadáa. támọ̀rù tí ń ṣe date fruit ń máa ń fún yàn ní energy làwọn fi ọkọ̀ dákọ̀ date pé date ní ká máa fi sínú láti lè regain strength tá a ti lose látọ̀sán. bí ẹ bá ṣe ni Ànábì òní dápẹ́ jẹ́mọ́ àkọ́kọ́ nìyẹn torí àkókò wa. wọ́n ń torí pé támọ̀rù yìí ó kún fún carbohydrate àti fibre àti protein àti natural sugar. wọ́n ń tọ́jà wípé yóò ètè káyọ̀tè regain quick source of energy ní támọ̀rù. làwọn fi ọkọ̀ sọ pé támọ̀rù ní ẹ fi sínú. àkọ́kọ́ nìyẹn. wọ́n ní bákan náà تحسين عمل الجهاز الهضمي ويشمل ذلك ما يلي wọ́n tó pé ó máa improve digestive system wa. támọ̀rù gbogbo onú tó ti kákò tẹ́lẹ̀ tó bá jẹ támọ̀rù ọwọ́ pé támọ̀rù yìí ó máa stimulate intestinal activity wa tó bá kọ́ jẹ támọ̀rù kò yé gbogbo onú ẹ̀ tó ti kákò á nà á lè jẹ́ kó o lè jẹun tó pé ní digestive activities ní tí o bá ti dúró dáa mọ́ jẹ́mọ́ oúnjẹ ò ní wù yàn jẹ bí ẹ bá ti jẹ ojú ẹsẹ̀ yóò mọ̀ pọ̀ padà náà fi ní ká lo támọ̀rù
ó ní bákan náà takhwifu lisihali ya'idu tanawulu tamaru ala riqi ilajan li ba'dil halati lisihali. ó ní tamaru máa jẹ́ kó ìsì fún ẹ̀yìn kó rí tíìfì láwà olójú tá a lè dákọ ẹlòmíì ń bẹ tí tó bá ń gbàwẹ̀ tí ò jẹ támọ̀ tí ò jẹ nǹkan tó lè jẹ́ kí gbogbo digestive system ẹ lè ṣiṣẹ́ dáadáa tó bá dénú restroom bí ó sì ranjú ní tí ó fọ́ ọmọ ẹ̀rìn lẹ́kàn yóò máa gbin bí ẹṣin tó fẹ́ bímọ. àmọ́ támọ̀ yóò ìsì ẹ̀ lára aládá tá a gbà tí ó sẹ̀san fún wa nígbà tá a bá fẹ́ sínú ilé wa. wọ́n ní bákan náà tààsí wàdá ilé lè má kì. wọ́n ní támọ̀rù àtúmọ̀ improve brain function wa. date fruit tẹ̀wọ̀n yẹn ó máa improve brain function èèyàn. sẹ̀ǹpẹ́ tí ò jẹ́ látàárọ̀ sẹ̀ǹpẹ́ ebi lè sọ yẹn di wèrè tí wọ́n máa ṣe gángan bí ẹni tí nǹkan ti sọ́kọ́lọ́ ẹ̀. wọ́n ní ànábì ní kọ́kọ́ jẹ fruit tí ń ṣe date fruit. tó bá ti jẹ́ ara rẹ̀ ó kọ́kọ́ balẹ̀ yóò improve kíni brain ẹ̀. ànábì ní bákan náà takililu kọ́tọ́rọ́ lè sọ bá ti bí àmúrọ́dì. ó ní date fruit yìí á prevent wa risk against any type of disease. tá a bá ti ń jẹ láàbì sọ pé ká kíni táwọn òwe ṣe kíni ká fi sínú. wọ́n ń tàbá ká lo omi. kí ni lára tí ń bẹ́ ń bí omi tá a fẹ́ lò. ànábì ní àkọ́kọ́ àwọn àfáà ní àkọ́kọ́ ń bẹ̀ tufidu tanawuli mai alamudati farigan fi tasiri amaliya yóò fa wọn ní ẹnàjìn. wọ́n ní bákan náà wọ́n ní bẹ́ẹ̀ náà lomi náà ó ní àmọ́ clean kíni àmọ́ clean empty stomach wa á clean intestine wa á dẹ̀ promote bowel movement naturally yóò promote ẹ̀ fún wa. ìyẹn ní àwọn nǹkan àǹfààní tá a ṣe níbi pé ká mọ̀ sínú. kò sí tó fẹ́ gbà ń bí kó sọ pé ó fẹ́ máa gba wisol. àwọn tí wọ́n gba wisol ẹ̀sìn tí wọ́n ló bá mu bẹ́ẹ̀. àwọn ẹ̀sìn kan bẹ́ẹ̀ pé lent làwọn máa gbà ẹ̀sìn tí wọ́n ló bá mu. wọn ò fẹ́ kí wọ́n mùsùlùmí gba lent. wọ́n fẹ́ kó yẹ kíni kò sínú. tó pé níbi ìsínú yìí òun ló fi regain strength láti yẹ kíni láti fi bá a lè gbà míì. bákan náà gbogbo sí olóore tá a máa ń ṣe nínú ìsínú a gbọ́dọ̀ mọ̀ ṣe é bí ká bọ́ọ̀yàn. òun láti fi àkókò yìí sọ nínú ìdájọ́ táwọn èèyàn máa ń mú wá nínú ìdájọ́ tí àwọn èèyàn máa ń mú wá òun náà ni wípé jàmáà ẹni tí kèé bá ṣe ìyàwó rẹ kò lè dáná fún ọ kò sí àdíìsì ànábì kan tó sọ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì lè dáná fún ọ tó sì fi sínú kò sí tó burú bẹ́ẹ̀. a fi ń pè fúnfẹ́ láàrin ara wa ni. ànábì náà bá kìrìsìtẹ́nì tí wọ́n ń gbà àwẹ̀ ànábì ò dé tako wọn kò dé bá wọn jà. olóbí àwẹ̀ aṣúrọ̀ o. àwọn ọmọ lẹ́yìn Mósè ni ànábì bá tí wọ́n ń gbà àwẹ̀ ní Mádínà tánàbí wọn pé kílẹ̀ tẹ́ fi ń gbà wọn nítorí pé Ọlọ́run la Mósè kó lọ Fáráò. àwọn tó máa rí bẹ́ẹ̀ èmi gangan lẹ́tọ̀ọ́ sí Mósè gẹ̀jọ yín gan náà lọ. wọ́n máa ní kò sí wàhálà ànábì wá sọ fún ọ̀sán abẹ́rẹ́ káà náà máa gbà á. níbo wá ní wọ́n ti wá gbọ́ pé kìrìsìtẹ́nì fẹ́ gbóúnjẹ fún mùsùlùmí ní ìsinu kó má jẹ kò sí tó burú mẹ́ kò sí tó báàdì níbẹ̀. kò sí ẹ̀dírí kan nínú àdíìsì tó sọ pé ní tí ò tí ì níyàwó ńlé tẹ́nìkan bá ṣe ń jẹ fún ààwẹ̀ rẹ̀ ò ní di gbígbà. àwọn bàbá wa sọ bẹ́ẹ̀ látara nǹkan méjì. àkọ́kọ́ ni pé kọ́dọ̀ tí ò tí ì fẹ́yàwó kó lè tè fẹ́yàwó. ẹ̀ẹ̀kejì ni pé gbogbo ẹni tó ti ń ṣìnà kó kápá ṣìnà rẹ̀ nínú àrò àti lẹ́yìn àwẹ̀. wọ́n fi sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tí ẹ̀sán aláwẹ̀ tó bá gbóúnjẹ fún ọ kò ní kó má di gbígbà. bẹ́ẹ̀ tí ẹ̀sán ẹlẹ́tọ̀ rẹ̀ bá gbóúnjẹ fún ọ nínú àwẹ̀ kò ní kó má di gbígbà. àníyàn ló ṣe kókó. àníyàn ló ṣe kókó. bákan náà ànábì wa jáwọn pé tọ́hámùlì wáìdì yẹ́kìfìlì sinai nínú ládá tí ń bẹ àti oore tí ń bẹ́ẹ̀ ní pé a máa ń ṣe ẹ̀ oúnjẹ ni o. ìyẹn dá oúnjẹ jẹ́ nínú Ramadan ó láhùn ó tún fẹ́ láhùn wà lìjẹ́nà ó fẹ́ fi ahùn rẹ̀ lẹ̀ tó fi rà lìjẹ́nà. abẹ́lẹ́ ohun ọba àlekíọ́lá
nínú àánú rẹ̀ ọlọ́run mọ́sálá ìdúró tẹni kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sálá ìbíyà bùkátà wa iléeṣẹ́ tá a wà yìí ìyẹn tí ń ṣe Jígí Alára media concept ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà jóná láìpẹ́ láì jìnà ká di terrestrial káyé máa wò wá kétékété ká máa gbọ́ wá kétékété ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run mọ́sálá ìdúró tì wá bàbá wa tí wọ́n jẹ́ olùdásílẹ̀ adé ọmọ adé bàbá wa ọmọ Bánkọ́lé bàbá ilé tẹ́ kó ò ní wo ilé wo náà lẹ́kọ̀ọ́ náà nílé tẹ̀sìn ẹ̀ ń bá ti mójútó tọ́lọ́run tó mójútó tọ́lọ́run ọlọ́run máa ń mójútó tiẹ̀ náà ni ọlọ́run bá wa mójútó yín yóò mójútó nǹkan ní yín gbogbo àwọn ọ̀gá wa tí wọ́n bá wá sẹ́ẹ̀tì kámẹ́rà tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí fi ń da ọlọ́run bá tiyín náà jẹ́ ẹ̀ ń sin ẹnìkan ni kẹ́yìn náà rẹ́ ni sìn yín ọlọ́run bá wa dúró tì yín bá a bí ya bùkátà yín Ramadan ilé ọlọ́run ṣe láṣẹ mọ́ ẹnì kọ̀ọ̀kan wa tẹ́ ń láǹfààní àti máa wò wá ẹ láǹfààní àti máa gbọ́ wa ní gbogbo ìgbà ẹ lọ sí YouTube yín ẹ lọ sí Jígí Alára TV ẹ lọ media concept ẹ lọ sign ẹ lọ follow rẹ̀ ń bẹ̀ ẹ mọ̀ láǹfààní àti máa wò wá èmi ọmọ yín olólùfẹ́ yín tẹ́ ń gbá látàárọ̀ òun náà ni Imam Oyètúndé Muhyiddin ẹni ẹ̀sà àtẹ̀mí àti yín Ramadan ilé òní jáse mọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa yóò jẹ́ oore fún wa ládàá rẹ̀ ọlọ́run ní fi dùn wá àkó láyàtà kìyàmà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin ma salam. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun púpọ̀ ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìkànnì wo ni ìkànnì Jígí Alára náà ni ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní agbègbè Àwọ̀tán Lápẹ̀tẹ̀. mo wá kí yín pé ẹ kú ètò wa ò tẹ́ ń bá wa gbọ́ láti ọjọ́ kìíní kí lètò náà ètò oṣù Rámọ́lánà wà sínú Rámọ́lánà tí à ń ṣe ẹ wá mọ́ gbàgbé o ẹ mọ́ bá mi subscribe sí ìkànnì Jígí Alára o ìkànnì 24 péré náà ni ẹ mọ subscribe síbẹ̀. tí ẹ bá wá ní ìbéèrè ẹ fi ṣọwọ́ sí wa o ní ìkànnì bóní o ìkànnì Facebook bó jẹ́ YouTube náà ni ẹ bá wa ń bẹ̀ bó jẹ́ TikTok ní gbogbo Instagram pátá ibẹ̀ la wà lọ́lọ́kùn òjọ̀kan ẹ fi béèrè yín síbẹ̀ àwa náà la mọ̀ fún yín lésì bó bá ṣe ń lọ ẹ ṣé púpọ̀. ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.